tó ń ṣe gbà ló sábà pè mí ó tẹ̀lé mi ni mo kọ́ wọ́n ṣẹ́ bẹ́ẹ̀ sábà pè mí ní pé ọ̀gá they don catch Evans people for gate and kí ni ó ṣe kí ló ṣẹlẹ̀ mo ṣáà ní pé wọn mọ̀ mo ṣáà bọ́ta mo ṣáà rí pé wọ́n ti rí ìdùn àwọn tó wà lẹ́nu gate gbogbo ti sá lọ ó tẹ̀lé mi ò sí lẹ́nu gate entrance yẹn ẹnu gate Evans gbogbo lèmi wà mo ṣáà rí pé gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ti sá lọ. Enola forwarded when you arrest this guy, you forwarded to me. My office is inside. Okay. If I make any report, there is an office close to the gate. Okay. When you forward the report to Odion, who happen to be the chief security officer, All right. the person will go to the gate. Whatever they do there, I don't know. Okay. My own just pass information. This person has been caught. Okay. I will call him being the zonal head. They will go and report in his office. What they do, I don't know. But the next day, I will see them come to work. Okay. Now, thank you. ẹ ṣeun ẹ kú ìgbà gbogbo ọlọ́run nínú àánú ẹ̀ kò nípa náà fẹ́ ta ní síra wa ẹ gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí Ẹniọlá tó ṣe iléeṣẹ́ ọlọ́pàá pàápàá lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òdìẹ eléyìí tí ó ń ṣàǹfi apájánu wípé òun kò ṣe ẹ̀ṣẹ̀ eléyìí tí wọ́n ní òun ṣẹ̀ ṣùgbọ́n ènìyàn méjì mẹ́ta rèé ló ti ń takò bó tilẹ̀ jẹ́ wípé ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ afurasí yìí sọ pé kò sí nǹkan kan tó dà wọ́n pọ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn òkun náà padà jẹ́wọ́ ẹ máa bá wa bọ̀ lálálẹ́ ní ṣísẹ̀ntẹ̀lé títí dìgbà tí a ó fi gbé fọ́nrán ìtàn ní kọ̀ọ̀kan ìjèjì wọn ọ̀nà tí ọ̀rọ̀ náà gba ìkọ̀ọ̀kan nínú wọn gbogbo ìpátá lẹ́wòrí lórí ìkànnì Ajiara Malifa TV tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì Ajiara Malifa TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button ẹ share ẹ like ẹ comment àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí ọ̀rọ̀ yìí ó ní kìmí ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ gbọ́ ní sísẹ̀ntẹ̀lé ẹ ṣé o ẹ kú ìfẹ́. Ẹniọlá lèmi ń jẹ́ Ẹniọlá kìlẹ̀. Wetode Ẹniọlá Bá a sọ̀rọ̀ sókè bẹ̀rẹ̀ Ẹniọlá kìlẹ̀ pé. Wetode Ẹniọlá. Wetode Ẹniọlá. Ọ̀gbẹ́ni tó dìde kúrò bí nsìn. Kí ni àjọṣepọ̀ tó wà láàrin àti ẹ̀? Wẹ́ ẹni tó kúrò nígbà yẹn òun ló employ ọ̀gá mi ló jẹ́ gẹ́gẹ́ bí aṣojú Evans ní ìpínlẹ̀ Ògùn ìgbà tí mò ń wáṣẹ́ ẹnìkan mú wá bá ó sọ pé mò ń wáṣẹ́ ó dẹ̀ gbà mí ó fún mi ó sọ rules and regulation company fún mi mo dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ní last year on the 4th of January ní 2023 ni wọ́n mú mi kékeré wá ṣe ní Lagos Star wọ́n dẹ̀ wá Lagos Star kó tó di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa ti HR tó kú nítòótọ́ Ọlọ́run tá lè pè jẹ́ rere lọ láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní Lagos Star èmi ò kí ń jáde kúrò ní Lagos Star Ẹ kì í jáde kúrò mo ò rẹ̀. kí ń jáde mo ò kí ń dé ta Ẹ́ lẹ́yìn ṣé bẹ̀rẹ̀ ń gbé ni? ibẹ̀ mo ń gbé ibẹ̀ nílé mi wà ibẹ̀ láṣọ mi wà gbogbo ẹni tó wà ní Lagos Star mọ̀ pé èmi ò kí ń jáde Ẹ́ lẹ́yìn tí bá fẹ́ lọ wọ àwọn fámìlì mi ní Badagry ní bí i oṣù mẹ́ta oṣù mẹ́rin ẹ̀rẹ̀ bá gbà mí máa travel máa lo ọjọ́ mẹ́ta máa tún padà. Okay, ẹ jẹ́ n sáré mú ìbéèrè kan ká tó tẹ̀síwájú. ok Ẹ lè fẹ́ lọ wọ àwọn fámìlì yẹn ọmọ ọdún gbogbo lẹ́yìn. mo ní ọmọ Badagry ní Badagry. Òkè pẹ̀lú àwọn fámìlì yẹn wà. Badagry náà ń gbé Ṣé àwọn ìyàwó àtọmọ tí lẹ̀ ń sọ àbí àwọn ibi tí yín tó bí yín ìyàwó mi ni. àtọmọ lẹ̀ ń sọ? Ẹ́. Okay. Ó yá, kí ló ṣẹlẹ̀ báwo lẹ ṣe délé lu ẹ̀rùn? Kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ kẹ́ tó délé? ok ìbéèrè tó dáa lẹ́bẹ̀rẹ̀ yẹn mo ṣàmọ̀ pé ọjọ́ tí wọ́n ní pé àwọn SCD wà wọ́n ní wọ́n wá raid èmi wà nílé mi ní sọ ara mi ò tẹ̀yà lára àwọn internal security tó ń ṣe gbà ló sábà pè mí ó tẹ̀lé mi ni mo kọ́ wọ́n ṣẹ́ bẹ́ẹ̀ sábà pè mí ní pé ọ̀gá they don catch Evans people for gate and kí ni ó ṣe kí ló ṣẹlẹ̀ mo ṣáà ní pé wọn mọ̀ mo ṣáà bọ́ta mo ṣáà rí pé wọ́n ti rí ìdùn àwọn tó wà lẹ́nu gate gbogbo ti sá lọ ó tẹ̀lé mi ò sí lẹ́nu gate entrance yẹn ẹnu gate Evans gbogbo lèmi wà mo ṣáà rí pé gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ti sá lọ wọ́n á ní pé kí ló dé tí wọ́n sá lọ ní pé tí ò bá ṣe ọ̀ṣà kì í sá lọ ní ìyẹn ṣáà mo ṣáà wà ń bẹ̀ èmi nìkan wá jẹ́ Evans security worker tó wà ń bẹ̀ ó di ọjọ́ mẹ́ta ní ọjọ́ ta dé close ní alẹ́ mo dẹ̀ wà nílé mo wà nínú yàrá mi bí tẹ̀lé bá ṣọ káka mo fẹ́ sùn àwọn ọmọkùn tó wà ń bẹ̀ yẹn ó tó 13 sí 14 ṣá or 11 mo ṣáà rí pé àwọn ọmọkùn yẹn ń kù lẹ́nu ọ̀nà mi kò sẹ́ni bọ́ọ̀ tó lè wọlé wọ́n kù lẹ́nu mi tẹ̀ wá wò wọ́n láti window bọ̀dẹ̀ kí wọ́n ní àwọn tó ń ṣe náà ìdí tí wọ́n dé ànádọ́ dé gbé wọ̀ kọ́ ní lára àmọ́kò kan tó ṣe èdè ló ṣẹ̀ wá sílẹ̀ kó lọ́wọ́ wọlé ó wá ní pé ọ̀gá tó ní iléeṣẹ́ yẹn James ó ní pé kí wọ́n wá ní pé kí n lọ sí ilé ọlọ́pàá wọ́n ní pé kí ló ṣẹlẹ̀ tí mo fẹ́ lọ sí ilé ọlọ́pàá kí wọ́n fẹ́ lọ sí ilé ọlọ́pàá mo ṣáàdé wọn dábàá àwọn ọmọkùnrin pé àwọn ọmọkùnrin tó ṣẹlẹ̀ ní pé èmi tí mo kì í jáde kí ló dé tó máa ní pé kí wọ́n tó wá mú mi
ní pé ọ̀rọ̀ yẹn ó sún àwọn náà kò yé wọn. Mo ṣáà lọ sí ọ́fíìsì ní ọ̀gá James yẹn wá pè ní fídíò call. Ó wá ní káwọn fẹ́ ṣe investigation ní pé kí n tẹ̀lé wọn, ní pé kí àwọn ọmọ yẹn má fọwọ́ kàn wá. Wọ́n ṣáà gbé wa lọ sí Ìgbẹ̀sà police station, wá lọ ọjọ́ méjì ń bẹ̀. Wọ́n ṣáà ń béèrè lọ́wọ́ DPO ní pé kí ló ṣẹlẹ̀. ọjọ́ mélòó? méjì àbí méjì? ọjọ́ méjì méjì ní Ìgbẹ̀sà police station bẹ̀. Wọ́n ṣáà ní pé kí ló, wọ́n ní pé ọmọ lọ́dún pé kí ló ṣẹlẹ̀, at least ẹ bá mú yàn ẹ máa sọ kó tó ṣe ká dẹ̀ mọ̀. Ó dẹ̀ béèrè lọ́wọ́ àwọn ọmọ pé káwọn mọ̀. Ìgbà tí agency ní pé investigation, èmi dẹ̀ wò pé wọ́n ti pa HRO nígbà tó ń bọ̀ níbi iṣẹ́. Ẹgbẹ́ ìgbà tó bọ̀ níbi iṣẹ́ pàápàá ẹnu gate mi wà, àwọn workers ti wọlé ṣé láàárọ̀ ni àbí lálẹ́? ní àárọ̀. Okay. Mo máa ń ṣe gate ní No, ṣé 6:30 láàárọ̀ náà pa HR yẹn àbí lálẹ́? àárọ̀. àárọ̀ kìí sà. Mo máa ń ṣe gate ní 6:30, ó tẹ́ kí méjì lọ́wọ́ bẹ̀. Èmi á ṣe tèmi, àwọn Chinese á ṣe tiwọn. Tẹ́tà bá ti ṣe, àwọn workers máa wọlé ní 7. It was around 7 o'clock tí àwọn workers wọlé. A gbọ́ gunshot méjì pàápàá. Àdẹ̀mbá ìgbà tí àwọn security tó ṣẹ̀gbà ṣe lé pé àtàlọ́ mo máa yìnbọn láàárọ̀ kùtùkùtù yìí. Bájẹ́ dúró títí o bí àwọn workers yẹn, kò bọ́ Focus sáré wọlé, orúkọ yẹn jẹ́ Focus. Nickname tí mo mọ̀ Focus ló ń jẹ́. Bọ́ọ̀ sáré wọlé ó ní pé wọ́n ti pa HRO, mo ní pé HRO wo. HRO bẹ́ẹ̀ mi ṣe bó ṣe sọ yẹn, bẹ́ẹ̀ mi ṣe sáré lọ pé àwọn ọmọ fóun yẹn. Bẹ́ẹ̀ mi àti àwọn ọmọ fóun dúró, àwọn ọmọ fóun yẹn múra gbogbo àṣẹ sábọ̀tà ni ẹ̀ káwọ́ bí tó bá jẹ́ nǹkan tí wọ́n lè rescue. Wọ́n sáré gbé hospital bá ṣe lọ nìyẹn. Bàtà lè data lára àwọn workers náà ni pé wọ́n ti gbé òkú yẹn, ní pé wọ́n ti gbé lọ sí hospital. Bẹ́ẹ̀ sọ àwọn ọmọ fóun ni pé káwọn ọmọ fóun méjì tẹ̀lé ọ̀kadà, àwọn sáré gun ọ̀kadà. Àwa tá lè gbé machine àwọlé pẹ̀lú àwọn ọmọ fóun àwọlé padà. So fún ọjọ́ mẹ́ta tí mo máa ń bẹ̀ ni pé wọ́n ní pé tèmi bá ṣe nǹkan tí ò dáa, ọjọ́ mẹ́ta tí mo máa ń ṣe máa ti sá lọ. Ẹni tó ṣe kọjá kí màá máa sá fún. Bàtà tó dẹ̀ mú mi ni mo di Eléwẹ̀ràn. Bàtà ń bọ̀ lọ́nà ni ọ̀gá tó wà ní charge case yìí, tá a máa ń pè ní àfa, ó dẹ̀ bèrè kọ́kọ́ lọ́wọ́ mi. Ó ní pé kí ni ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní company. Ní tèmi ní tòótọ́ tàbí pé Elugate lè máa ń wà. Nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú company pátápátá mi ò kí ń síbẹ̀. Ó tẹ́ gbà yẹn èmi nìkan mo wá factory. Kó tó gba àwọn new intake yẹn, èmi nìkan mo wá factory. So kò sí bí màá ṣe fi gate mi lẹ̀ tí màá máa rìn wọnú. Ó torí gate wọn wájú, gate tó wà lẹ́yìn náà. Ó yẹ yín, so nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní factory gbọ̀ngbọ̀n, èyí tó bá ń ṣẹlẹ̀ lẹ́nu gate mi, mo lè dáhùn sí yẹn. Ó dẹ̀ bèrè lọ́wọ́ mi ní pé kí ló ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ sọ fún mi pé ní ọ̀gbẹ́ni mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, orúkọ ẹ̀ Rilwan. Wọ́n ṣáà máa ń fi nǹkan sí inú. Wọ́n máa ń fi copper sínú. So copper sí inú. Bẹ́ẹ̀ ni. ẹ dúró, ẹ má bínú, ẹ ṣàlàyé dáadáa. Lára àwọn copper náà máa ń pè kíni ẹ̀, wọ́n máa ń fi sínú. So ó dẹ̀ pè mí, ó ní pé tó máa ń bọ̀ kí n fi wọ́n lẹ̀. Bẹ́ẹ̀ mi ṣe mọ̀ gẹ́gẹ́ bí mi ṣe mọ̀ wọn ní chief security officer tó wà mẹ́. Ọ̀díọ̀n ni chief security officer tó wà ní. Gẹ́gẹ́ bí mi ṣe mọ̀ torí òun ni aṣọ́wẹ́jú wa níbẹ̀ yẹn. Ẹ má bínú sà. Ní company tí wọ́n pè ní Lagos Star yẹn, Ọ̀díọ̀n ni chief security ibẹ̀. Andy ló máa wà òkè, ó máa wọ Lagos Star tó bá wù ní. Ó máa wọ Lagos Star tó bá wù ní. But Andy ẹ mọ̀ pé Lagos Star wà nínú Andy. So táwọn èèyàn bá mú, tí bá search àwọn ẹni ọ̀dọ́ tí tó bá mú kọ sára. Tó jẹ́ òun ni head zona kìíní yẹn. Òun la gbọ́dọ̀ pè. Mo ní ẹ̀tọ́ àti lọ fún àwọn Chinese direct. So mo bá pè ní pé bye ló ṣẹlẹ̀. Ìgbà tí àwọn ilé ìgbà mo ní pé bye ló ṣẹlẹ̀ ní kíkọ́ wọn lẹ̀. Ìgbà tí Rilwan gbé kọ́pà sára, ẹ wá pè Ọ̀díọ̀n. Wọ́n ní pé àwọn mẹ́ta ni ó ti pè mí kí wọ́n tó wá. Ní pé tí bá rí wọn kì í fún wọn lẹ̀, mí dẹ̀ fún wọn lẹ̀. Ta làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn? Rilwan. Tiny. Àti Ṣèyí. Èmi dẹ̀ fún wọn lẹ̀. Nígbà táwọn kìíní wá mọ̀, mo ní pé ẹ bá ní pé ẹ fẹ́ mú fẹ́ kankan. Èmi ti ṣe report mi normal way tí wọ́n ṣe ń ṣiṣẹ́. Mo ò lè mú ẹni tó gbà mí ṣiṣẹ́, òun máa make report fún. Ó lè make report fún. Ibùdó pẹ́pà tẹ́ bá mú ọ̀pá kan tẹ́ bá bá àwọn Chinese, tẹ́ bá make report fún àwọn Chinese pàápàá. Òun náà làwọn Chinese máa pè. Ó lẹ́tọ̀ọ́ àti gbéyàn lọ station, lẹ́tọ̀ọ́ àti gbéyàn lọ court, òun ló máa ṣe gbogbo ẹ̀. Táwọn pé ìgbà tí mo ti sọ fún ẹni tó gbà mí síṣẹ́, ṣe mọ̀ pé òun dẹ̀ ló máa ràn ìrìn àpè ẹ̀kọ́ tó bá ṣẹlẹ̀ láàrin àyín àti yín. Ìgbà tó bá gbà mí tó máa mú mi wá, kò wá bá mi ní pé wá, kò sọ fún yín ní pé èmi ló ń mú wá. Lẹ́tà tí mo bẹ̀rẹ̀ síṣẹ́ lọ ní pé ẹni tó ń ṣiṣẹ́ ń bá yín nìyẹn. Tó ti bá make report fún, náà máa make report fún. Anybody tí bá mú, òun máa make report fún. But ìgbà táwọn púpọ̀ yẹn wá dé, táwọn èèyàn tuntun tó ṣẹ̀ gbà dé, mo dẹ̀ kọ́ wọn ṣẹ́, ó tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ mi ṣe wá báyìí, èmi ò kí ń ṣe kan sínú mi ò bá ṣe. Ìgbà tí mo dẹ̀ kọ́ àwọn yẹn ṣe, mo ní pé káwọn yẹn máa search, ní pé èmi kò máa search mọ́. Ní pé bọ̀ tó bá rí nǹkan tí ò dáa, kó ń sọ fún mi. Ó torí Evans kọ́ làwọn yẹn,
àwọn yẹn lẹ́tọ̀ọ́ àti ìṣọ̀kan tó wọ́n tó bá fẹ́ pẹ́ lọ sọ ọkọ̀ fún Chinese wọ́n lè lọ sọ wọ́n lè lọ sọ. ṣé àwọn Chinese ló kó àwọn yẹn wá ni. àwọn Chinese tó kọ́ àwọn yẹn wá. bọ̀ ilẹ̀ train àwọn yẹn. ẹ̀mọ train wọn ẹ̀mọ kọ́ wọn ní gbogbo sáṣẹ ni. tó bá fẹ́ lọ sọ ọkọ̀ fún Chinese wọ́n lè lọ sọ fún wọn. ó torí bí iṣẹ́ ṣe wà ní iṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ló ṣe wà security ni pé obey the last command ni obey the last command ni ọ̀gá yẹn lè sọ pé kẹ́ máa pé rẹ̀ kẹ́ máa ní pé báyìí báyìí ló ṣẹlẹ̀ so nǹkan tó gbé mi dé báyìí. ó yẹ kí n sáré mú ìbéèrè kan nígbà tí Evans tí iléeṣẹ́ Evans tí òjò ọ̀gbà yìí sí iléeṣẹ́ Evans òun ló send information sí wọn ní headquarter. pé òun ti gbà yín o àwọn nǹkan owó náà fún yín kẹ́ fi máa ṣiṣẹ́ bí ìbọn bí àdá bí ọ̀bẹ bí ìkọ̀ àti gbogbo ẹ̀. èmi ò ṣe pé fún mi kankan rí o. wọn fún yín kankan pé kẹ́ fi máa ṣiṣẹ́. wọn fún yín kankan rí o mo dẹ̀ ló kankan rí kíní nìkan ni nǹkan fún mi walking talking nìkan náà fún yín. nìkan tí fún mi. kò sí bí a bí. kò sí kòbókò kò sí kankan kò sí àdá ẹ̀mí ò lè kankan wọn fún mi ní kankan rí lẹ́yìn walking talking. òkè nígbà tí ẹ gbọ́ wípé wọ́n lọ ṣàṣìlè ẹni tó jẹ́ ọ̀gá yín yẹn òjì ọ̀nà bí tí ẹ gbọ́ pé wọ́n bá àwọn nǹkan ńláńlá báyìí ńlẹ̀ kí ni ojúwòye tí kí lè rúgbà yín. so ìgbà tí mo gbọ́ pé wọ́n ní kankan ńlẹ̀ èmi mọ̀ pé ẹni tó bá jẹ gbè ló máa kú gbì ìgbà tèmi ò bá wọn jẹ gbè èmi ò lè sá fún nǹkan tí ò sọnù kiri ká ní ìṣẹ̀lẹ̀ yẹn já mi láyà ni kí ọjọ́ mẹ́ta tó ń tó amú ikọ́ tó ní pé ká lọ fẹ́ fẹsẹ̀ gbọ̀dé máa ti sá lọ èmi ṣe wà ń kọ́ mi mọ̀ pé èmi ò ṣe nǹkan tí ò dáa ẹni tó bá jẹ gbè ló máa kú gbì tí bá jẹ kọ́ ló dé máa ti sá lọ gbé dáhùn bí àwọn ìtókù ti sá lọ mo ò dẹ̀ sá lọ mo dẹ̀ wá ń bẹ̀ ìgbà tó ní kí àwọn wá sí bẹ́ẹ̀ síbẹ̀ ọlọ́pàá dẹ̀ bẹ̀rẹ̀ kọ́ tó mo dẹ̀ kọ́ nǹkan tí mo mọ̀ mo kọ́ sílẹ̀ fún wọn mo dẹ̀ sọ pé báyìí báyìí ló ṣẹlẹ̀ kó ló ṣẹlẹ̀ nílé. àwọn tí Chinese tó wá tẹ train ìgbà tí ẹ sọ pé tó bá rí nǹkan tí ò dà kọ́ report fún yín kí làwọn nǹkan tó ti padà report fún yín within the tick of an eye. no within the tick of an eye tí mo kọ́ wọn ṣe mostly nǹkan náà tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn èmi náà mọ̀ mú fúnra mi. ẹ mọ̀ pé bóyá bó ṣe kọ́ wa a máa we observe a lot ó ní bọ̀bọ̀ kan tó fi as in water bottle àwọn gánà kan bá fi sínú ẹ̀ àwọn ẹ̀ tẹ̀tí sáṣọ ti ń lọ bọ̀ bí mo ṣe tí nǹkan bá wúwo ní tó bá wúwo ní water bottle máa mọ̀ pé strength máa wà ìgbà tí mo rí bẹ́ẹ̀ bọ̀bọ̀ yẹn mo dẹ̀ pé ìgbà tí ó ti ń lọ mo pè padà wá tó àwọn water bottle yẹn ìgbà táwo abá kìíní bẹ̀ a dẹ̀ ní kó jókòó síbẹ̀ mo dẹ̀ ní kó jókòó síbi tí àwọn èèyàn wà mo dẹ̀ pé ọ̀gá mi pé báyìí báyìí ló ṣẹlẹ̀ o ó dẹ̀ gbé wọn bọ̀bọ̀ yẹn ó gbé lọ sí ọlọ́ba àwọn Chinese. ọjọ́ nìkan lẹ̀gbá tí mo mọ̀ ń bẹ̀ yẹn mo dẹ̀ pé ó lọ bá àwọn Chinese wọ́n pa sípò bọ̀bọ̀ yẹn wọ́n lé bọ̀bọ̀ yẹn. mo sábà mọ orúkọ bẹ́ẹ̀ yẹn lẹ́yìn yẹn mo tún mú bọ̀bọ̀ kan náà tó fi kọ́pà sí handkerchief ìgbà tí yẹn fi kọ́pà sí handkerchief mo mú yẹn ẹ mọ̀ pé wọ́n máa ń lòdì ibi tó máa ń lòdì yàtọ̀ síbi tí mo máa ń wà ìgbà táwọn boys ń bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ pẹ̀lú mi mo ṣe lẹ́tọ̀ọ́ àti rìn some miles away from the gate tẹ́lómi ti wà lẹ́nu gate mo lè rìn mo lè wo so ọjọ́ kan tí wọ́n ń load mọ́tò travel should be Port Harcourt àbí yes or no yes Port Harcourt ni wọ́n load lọ́jọ́ yẹn táwọn Chinese ẹ̀ bá dé ń load wọ́n máa fi warehouse yẹn lẹ̀ wọ́n dẹ̀ kúrò bẹ̀ ìgbà tó dẹ̀ kúrò ń bẹ̀ mo dẹ̀ rí pé àwọn workers wà ń bẹ̀ wọ́n dẹ̀ ń rìn gbèrègbè wọ́n wò pé kí ló ń ṣẹlẹ̀ kí àwọn workers yín ẹ mọ̀ pé tẹ́yìn bá ń ṣe kọ́ tó dáṣá tẹ́ bá jẹ́ security ẹ má tètè observe ó ṣàn wò pé bọ̀bọ̀ mọ́là tó wà ń bẹ̀ yẹn ó torí lára àwọn security tó ń ṣẹ̀gbà náà ló wà in charge warehouse náà òun náà ló máa ń secure bẹ̀ yẹn mo ṣàn observe ẹ̀tọ́ mi ọ̀dẹ̀ tó bá ti load mọ́tò tán wọ́n máa ń ti pa pẹ̀lú computer padlock ni ẹ̀ẹ́dẹ̀ lè ṣí bàtí mo dẹ̀ notice mo dẹ̀ rí pé máa lọ bá bọ̀bọ̀ lára àwọn mọ́là tó ń ṣẹ̀gbẹ́dẹ̀ yẹn tó jẹ́ ọ̀gá wọn ní pé mọ́tò tó ń load ní pé mo fura sí mọ́tò yìí o ní pé but ẹni tó bá máa tẹ̀lé ó jẹ́ ẹni tó gbọ́n ẹni tó bá fẹ́ ṣe mọ́tò yẹn lọ́nà kó má jẹ́ fún ṣe mọ́tò yẹn lọ́nà ní pé títí mọ́tò yẹn máa fi dé ibi tó fẹ́ lọ. ṣé security máa ń tẹ̀lé wọn ni. Security àwọn new security tó ń ṣẹ̀gbà yẹn wọ́n máa ń tẹ̀lé wọn àwọn ló máa ń tẹ̀lé mọ́tò yẹn lẹ́yìn gbàgbà àwọn kan àwọn ló máa ń tẹ̀lé wọn wọ́n ní pé kó observe mọ́tò yẹn lóòótọ́ ìgbà tó dẹ̀ lọ tó máa fi dé wọ́n ní pé nǹkan tó ń lọ ló pọ̀ jù wọ́n dẹ̀ report fojú ẹni dẹ̀ fún wọn lówó bàbá yẹn dẹ̀ fún yín 5,000 ní pé mo ṣe o wọ́n ní pé sí làwọn afúnra wa fún àwọn kan ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ tẹ́mi ṣe rántí nìyẹn. Ẹniọlá àwẹ̀ tó dẹ̀ ní ọlájọ́ ní orúkọ tèmi ọmọ Badagry.